ọ̀kan lọ́mọ of Yorùbá land, ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà. ọmọ Yorùbá, kì í ṣírò àkókò yìí ló yẹ kí a máa da gbogbo ẹ̀rú gbùdùgbùdùgbùdù. irú àkókò yìí gan la nílò ìfọwọ́sowọ́pọ̀ ìṣọ̀kan unity tá a ti ń pariwo láti ìjọ yìí. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé united we stand, divided we fall. ọ̀rọ̀ táìtù yìí ẹ sì wá máa wò ó, ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà ni Ọọ̀ni ẹ̀ńdọ́ọ̀sì o. ṣùgbọ́n àwọn kan ti ń wá gbogbo ọ̀nà láti ìjọ yìí láti bá Ọọ̀ni jà. wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti tàbùkù Ọọ̀ni. wọ́n ti ń wá gbogbo ọ̀nà wọ́n wò wípé táwọn bá fẹ́ dàrú gbùdùgbùdùgbùdù Ọọ̀ni ni ò fàyè lẹ̀ yìí. Ọọ̀ni ò fàyè lẹ̀ fún ẹnìgbọ́dì pé kájọ máa dàrú gbùdùgbùdùgbùdù ká máa sọ̀kù síra wa. Ọọ̀ni ò fàyè ẹ̀ sílẹ̀. ọkùnrin tẹ́ à ń lé yìí tí ò ṣe ẹ̀míra yìí ọ̀nà wo la tó wà lè gbà. ẹni tá a lò ní pé ká forí àgbò méjì ká fi mumi nínú kòtò. ká forí àgbò méjì mumi nínú kòtò. wọ́n rò pé táwọn bá tún lo strategy yìí ó máa lè work. ó dẹ̀ ti fẹ́ work báyìí. ó ti ń work lọ báyìí. ẹ̀yin lẹ́ẹ̀ni gbà lẹ́ẹ̀ni jẹ́ kó work báyìí o. gbogbo wa la mọ̀ tí a bá ní parọ́ tá a ní ṣèké tá a ní torí pa fẹ́ràn ẹnìkan gbèsè yẹn ẹnìkan tí nǹkan kan bá ti ní kíní kan of Yorùbá land, kíní kan ilẹ̀ Yorùbá, a mọ̀ pé apá àtọ̀nà Ọ̀yọ́ ọ̀hún lọ́dọ̀ Aláàfin lọ́hún lè ti mọ wáyé. Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n fi Yorùbá gbá wájú. àrí Máyégún èyí tí bàbá wa K1 àrí wọ́n fi Yorùbá gbá wájú. Sọ̀lúdẹ̀rọ̀ Yorùbá gbá wájú pẹ́lá lọ́hùn. kíní kan Oòduà Yélájẹ́ Oòduà, a mọ̀ pé lápá àtọ̀nà lè fẹ́ lọ́hùn ló ti máa ń wáyé. àwọn èèyàn sì rèé, àwọn ni wọ́n máa fẹ́ fi orí àgbò méjì mọ́mi nínú kòtò. nígbà tí Olúwo tilẹ̀ wò tí wọ́n fi èèyàn jẹ Mufti of Yorùbá land, Wàsíìrì of Yorùbá land, kí ló dé tí àwọn ìlú Ọ̀yọ́ tí wọn ò pariwo ńgbà náà? torí pé kò síjà láàrin Aláàfin ìgbà náà àti Olúwo. torí pé kò síjà láàrin wọn ní òye kíkiní yẹn kí káwọn èèyàn gbà bí ẹ ń gbàgbá ọtí kó wá dé tó di tọrọ fọ́nkálé. Mufti of Yorùbá land, Wàsíìrì of Yorùbá land, ìlú Ìwó ni wọ́n ti jẹ́, kìí ṣe ìlú Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́. wọn ò lọ gbàṣẹ láti ọ̀dọ̀ Aláàfin àná. bàbá táwọn òrìrì máa jẹ́ ńlẹ̀ mọ̀ rẹ o. Ọba Lámídì kú bàbá yèyé. ṣùgbọ́n torí pé gbọ́nmi sí omi ò tó, wọ́n fẹ́ máa forí àgbò méjì mọ́mi ní kòtò, ló jẹ́ kélé yìí náà ó tún bumirangi báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, tó fi di pé àfúnyàn ní ultimatum 24 hours. ńgbà bí kọ́kọ́ rí ní kò lè jẹ́ láti inú ààfin ni ó ti jáde, torí pé kábíyèsí wọ́n ní nọ́mbà kábíyèsí lọ́wọ́, Aláàfin ní nọ́mbà Ọọ̀ni lọ́wọ́. mo pera wọn ni pé bẹ́ẹ̀ mọ̀ ni àmọ́ ti máa ṣe báyìí láti máa ṣe. kò yẹ kó jẹ́ nǹkan social media tá a máa gbà bí ẹ ń gbàgbọ́ tí báyìí àwọn ọmọ kéékèèké tá a máa sọ sí ọmọ ajó làwa tó yẹ ká máa dá sọ́rọ̀ àwọn balọ̀balọ̀ báyìí. ṣùgbọ́n tó ti délẹ̀ yìí kí dandan ni ká dá sí i, ká ṣàlàyé ọ̀rọ̀ ọjọ́ ń ti lọ. ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè, ìṣọ̀kan làfẹ́lẹ̀ Yorùbá. Dr. Dọ̀tun Sànúsí ẹ kú oríire o, ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà ní bàbá jẹ́ o. ṣé ẹ ti gbọ́ ń pa Together app yìí lọ́fà o? ẹ̀yin náà lọ́mọ dánlóòdù ni wọ́n launch Dọ̀tun Sànúsí, àwọn ni wọ́n ṣe. ẹ ṣé o tẹ̀ tí ń wò wá bẹ́ẹ̀ tí ń gbọ́ wá, àjọṣepọ̀ ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Ààrẹ Agbáṣàgà
amúlùdùn Àtọ̀pẹ̀pẹ̀ ló kọ tèmi, bẹ́ẹ̀ pè mí lọ́ba ńlá kéwì, èmi náà mò ń jẹ́ bẹ́ẹ̀. Ire o.